Mo kí gbogbo wa pé àtùkù dédé àsìkò yìí. Ọ̀rọ̀ kan ni mo kàn jókòó, mo wá rò wípé ó mà ṣe o. Àdúrà ò gbà nínú Islam mọ́ o, because tí àdúrà bá ń gbà nínú Islam ni. Jọ́ pé bí wọ́n ṣe pọ́n Islam yẹn, bí wọ́n ṣe pọ́n tó bá ti dé Mẹ́kà, tó bá ti ṣe gbá, tó bá ti sọ Kùránì kalẹ̀, tó bá ti ṣe gbó. Ibi tí mo ń lọ rè. Ẹ wá wo èèyàn kan ṣoṣo tó lọ sí Orísun tí wọ́n sì ṣe àdúrà fún. Nípa ètò ìdìbò election ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí wọ́n ṣe parí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ olówó à ń bẹ fún àwọn ọmọ kóòtù òjìrè láti kọ́. Kí sì ni ẹ̀kọ́ ọ̀hún? Ọ̀nà méjì ni ẹ̀kọ́ yẹn pín sí. Eléyìí tó dẹ̀ fi ń pass message fún owó wa pátápátá wípé ọmọ tó bá ti sọ lẹ́nu, irú ọmọ bẹ́ẹ̀ ó sọ àpò ìyàkọ́. Ẹ rí, àwọn méjì ni olùdíje tó yẹ pé wọ́n ń díje. Ẹnìkan nínú wọn ní agbára owó, ó ní agbára ìjọba láti lò, ṣùgbọ́n agbára kankan tí ò ní, òun náà ni pé kò ní gbàgbọ́ nínú ohun tí ń jẹ́ abínibí tiẹ̀ gẹ́gẹ́, ibi tí wọ́n ti bí, heritage ẹ̀ àti àwọn ancestor ẹ̀, kò ní gbàgbọ́ nínú wọn, ṣùgbọ́n gbàgbọ́ nínú owó àti ipò ìjọba. Àmọ́ kí ló ṣe? Olùlẹ̀. Ẹnìkan sì rèé, òun nígbàgbọ́ nínú ancestor ẹ̀ nìkan ṣoṣo àti àwọn ará ìlú, ó sì wọlé. Now, Ambo àti Adeleke, àwọn méjì ń fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Mo wá ń pe ọlọ́gbọ́n onímọ̀ àtolóye pé ẹ bá mi fi làákàyè gbé ọ̀rọ̀ mi kalẹ̀. Ṣé rí fídíò tẹ́ ń wò yìí, òun náà ní ibi tí ẹni tí wọ́n lọ sí hajj tó ti ń fọ́ Kaaba, tó ti ń ṣàdúrà pé kí Ọlọ́run jẹ́ kí à ń bọ̀ kó wọlé. Arákùnrin yìí ń gba àdúrà tẹ̀ka tó sì ń gba àdúrà nínú Mákà wípé Ọlọ́run jẹ́ ká bọ̀ wọlé o, Ọlọ́run jẹ́ ká bọ̀ wọlé o, Ọlọ́run jẹ́ ká bọ̀ ẹ̀wọ̀ Mẹ́kà nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, a rí àwọn àáfàá kan náà tí àáfàá mi ń bẹnu wọn. Àwọn náà kóra wọn jọ, wọ́n gbàjọ, wọ́n gbàlù. Àtidé àwọn bọ́ọ̀lùkù tó fẹ́ tó tó ṣe. Àtidé ẹni gẹ́gẹ́ di gẹ́gẹ́. Àtidé ẹni gẹ́gẹ́ di gẹ́gẹ́. Àtidé ẹni gẹ́gẹ́ di gẹ́gẹ́. Tó máa tó tó ṣe. Àtidé àtidé àwọn bọ́ọ̀lùkù tó fẹ́ tó tó ṣe. Ìlànà tó orí kò pè wá àti múra alẹ̀ fún 2026 yìí, ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ, Alhaji Munirudeen Bọ́lá Oyèbámijí, gọ́ọ̀nà. Pé Lọ́sùn à ń bọ̀ láfẹ́. Lẹ́yìn náà, àwọn àáfàá míì náà tún kóra wọn jọ, wọ́n sọ odidi Al-Quran kalẹ̀. Ní gbangba, ní abẹ́ ìta gbangba tí wọ́n ti ta tent, eléyìí tó jẹ́ pé tí a bá kà lé ní èjì, a máa ka 200 to 300 àwọn àfáà tí wọ́n wà ń bẹ̀ tí gbogbo wọn kíkura. Bẹ́ẹ̀ sì ni gbogbo wọn ni wọ́n gba owó, gbogbo wọn pátápátá. Òun náà ni wọ́n sọ wípé Quran táyé kalẹ̀ yìí o, àgbò lápá ni o, ẹran lápá ni o. Wọ́n á ṣe nǹkan àdúrà yẹn, wọ́n á ṣe tó pé. Bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀, òun náà tún rí Ambo yìí, èyí tó lọ bá mufti ìlú Ìwó tó gbà pé àwọn àáfàá yìí ní àṣẹ lọ́wọ́, àwọn àáfàá yìí bọ́ ṣe ń ké pe Allah,
Allah ń dá wọn lóhùn, Allah ń gbà fún wọn tí wọ́n sì jọ negotiate wípé a fi ṣẹ̀ríà lọ, a fi ta yín lọ́rẹ tá a bá wọlé. Àwọn ẹlẹ́yà náà jáde. Gbọ̀ngbàtà ni wọ́n jáde ẹ̀rí ó lọ nílànà ti mùsùlùmí lórí ilẹ̀ ọmọ kóòtù òjìire. Nígbà tí election tó à ń bọ̀ bẹ̀rẹ̀ sí ní pín owó 50,000 20,000 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ fàṣíkò kí mọ́mìnà kọ́ ọ̀rẹ́ sọ ló gba ìbádà ọlọ́run gba ìbádà ọ̀làdáwọ́lá ìyá wa alájà wa Gbóyèga Oyètọ́lá, ìyá wa alájà wa Kìfáyàtò Oyètọ́lá, àwọn ni wọ́n kó ráìsì kalẹ̀. Olóṣèlú wọn láìkí kìnìkan inú wọn dáa ní tí tẹ̀tẹ̀ jẹ́yàn máa gbádùn àwọn olóṣèlú tó ṣe pé nǹkan kékeré wọn fi jẹ́yàn wò ṣe dáadáa. Tó bá ṣe dáadáa nǹkan ńlá náà ń bọ̀ tí wọ́n tún fi jẹ́yàn wò wọ́n jàǹbá wọn. Àwọn tí wọ́n di tí wọn ò gbórúkọ wọn mọ́ tó ṣe pé láti ọdún mọ́dún ni wọ́n ti ń ṣòṣèlú bọ̀ etí ò jẹ́ wọn gbúrò wọn mọ́ nú ayé ni pé wọ́n dọwọ́ rú. Bí àbá ti ń dọwọ́ rú kò dáa, bí àbá ti fi nǹkan rán yàn sí yàn kọ́dọ̀ tó fi tọwọ́ ara rẹ̀ kù tó ayé wa fi dàrú. Àwọn wọn ní kí n fún yín ní ráìsì ẹyọ kọ̀ọ̀kan wọn ní kí n fún yín, àwọn náà ń rí mi báyìí, àwọn méjì méjì ní fún yín ẹgbà wo lẹ máa bọ́ mi lọ́kọ̀. Kálí yín rẹ̀ lọ́kọ̀ ní ẹ má dá kúrò sí i. Ẹ má pa eré ìlà ìwó nú, eré ìlà ìwó nú, ẹ má gba eré ìlà ìwó nú. Sẹ́rí wà láàyè bọ̀ obìnrin náà tó gbá lóyún. Ìdìbò fún mùlẹ̀ òjì náà yẹ bá mi tí ó torí wọ́n náà jẹ́ ọmọ rẹ̀ òní rédíò ayé jẹ́ láìrásẹ́ tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba oúnjẹ tí ó tẹ̀ka fún ọmọ rẹ̀ òní sórí rédíò. Pẹ̀lú páwà àtagbára tí wọ́n ní, pẹ̀lú agbára Allah tí wọ́n ní. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ńkọ́ wọ́n padà lulẹ̀ ni wọ́n padà wọlé. Àmọ́ ẹnìkan òun wá wò wípé ohun tó lè ṣe é lásìkò sí yìí òun náà ni kí òun tọ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lọ, àwọn tí àṣẹ ń bẹ lẹ́nu wọn. Ó wá kọrí sílé Ifẹ̀. Torí mo padà wá ọ̀pọ̀lọpọ̀ fídíò mi rí ni o, níbi tí àwọn ọba míì tí wọ́n ti wúre fún Adeleke tó bí Ọọ̀ni ṣe wúre fún yẹn. Ọọ̀ni wúre fún tàṣẹtàṣẹ. Iwájú olùmọ̀ ẹ̀dùn ti máa ń lé sí. Olódùmarè omi akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ìbá ẹ̀wọ̀n torí kúròhùn dání ló tún fẹ̀. Ọ̀rọ̀ náà fi dá ilẹ̀ sílẹ̀ torí pé aṣúlẹ̀ ló bí ẹ̀ ilẹ̀ ló bí àjẹ́ àtìpẹ́ ló bí àtòkùnà àtòkùnà ló bí ọ̀rọ̀ síbẹ̀ ọ̀rọ̀ síbẹ̀ ló bí èdè ọ̀rọ̀ ló bí ọ̀rọ̀ ìlú ló bí àjẹ́ àti ló bí àgbàgbálẹ̀ Ọọ̀ni wúre fún ti gbogbo ara ti gbogbo ara. Ọọ̀ni fi àwọn alálẹ̀ ó fi wúre fún. Alálẹ̀ sì gbọ́ àdúrà ẹ̀ ó sì jáwé olúborí. Ẹ̀rí níbi tí Ọọ̀ni ti ń wúre fún Adeleke ní tí wọ́n ń pè ní ìwúre àgbà. Ìwúre ọ̀hún lẹ́rí ní ojú ìwòye tèmi.
ṣé ẹni tó lọ sí Mákà tó lọ bá ń bọ̀ tọrọ àdúrà ṣé onítọ̀hún ni ò ṣe àdúrà yẹn pé ni àbí àdúrà ni ò gbà? ṣé àwọn àáfàá tí wọ́n sọ odidi alukuran kalẹ̀ ṣé àwọn ni wọn ò jẹ́ ni mímọ́ ni àbí àdúrà wọn ni ò gbà? ṣé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá míì náà again tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run ló nínú Allah tí wọ́n ń sìn tí wọ́n sì gbà pé à ń bọ̀ ni yóò wọlé? eléyìí tá a rí lórí social media ọ̀hún láre yìí o. mo rí fídíò kan náà bóyá píkṣọ̀ ní níbi tí Adeleke náà ti jókòó sí mọ́ọ̀sì wọn ti ka Kùránì. ìyẹn kọ́ ni tó gbà fún Adeleke o, torí pé Adeleke tọ̀ àwọn àgbààgbà lọ ó lọ ṣèwúre, wọ́n wúre fún ní tilẹ̀ Yorùbá, wọ́n wúre fún ní tàṣẹtàṣẹ. eléyìí tó fi yé wa pé Allah ò ní nǹkan kan tó lè ṣe fún ìran Yorùbá. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò yẹ kí àdúrà ń bọ̀ mọ́ gbà. àwọn kan lọ sí Mákà nítorí ẹ̀, wọ́n ṣàdúrà nítorí ẹ̀ ní Mákà, wọ́n fọkàn Káàbà, wọ́n bẹ Allah sí. àwọn kan jókòó alukuran, wọ́n gbé odidi alukuran kalẹ̀ nítorí ẹ̀, wọ́n ka alukuran. tí à ń bọ̀ bá nígbàgbọ́ nínú àwọn nǹkan wọ̀nyí kò yẹ kí wọ́n tún lo owó mọ́, kò yẹ kí wọ́n lo owó rárá tọ̀, kò yẹ kí wọ́n lo owó, kò yẹ kí wọ́n fa àwọn èèyàn ní 20,000 50,000 láti ra ìbò. ṣùgbọ́n Adeleke gbàgbọ́ nínú ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá àti àwọn ènìyàn tó wà nínú ẹ̀. ìgbàgbọ́ méjì ni o. ó gbàgbọ́ nínú àwọn ènìyàn tí ń bẹ lọ́ṣun pẹ̀lú iṣẹ́ tó ṣe. ó tún gbàgbọ́ wípé tóun ò bá tọ̀ àwọn kan lọ kí wọ́n fi àṣẹ bá òun ṣe, kí wọ́n jẹ́ kí àṣẹ kí wọ́n ti àṣẹ bọ́lẹ̀ ní ilẹ̀ Kóòtù Òjíire níbi tí ojúmọ́ ti mọ́ wáyé, níbi tí ìran ọmọ Oòduà ti ṣẹ̀, kí wọ́n ti àṣẹ bọnu níbẹ̀. ó pé kọ̀nà wo ni? ó di ọba mélòó nílẹ̀ Yorùbá lónìí tí Adeleke ó dọ̀bálẹ̀ fún tó bẹ́yẹn ló ṣe lọ sí Ilé-Ifẹ̀? ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta ni máa yẹn lọ sí Ilé-Ifẹ̀ kẹ́lẹ́ṣàn tó dé. wọ́n sì ṣe ìwúre fún un torí pé ó tọ̀ àwọn tí wọ́n bí lọ, ó tọ̀ ancestor tí wọ́n fi dá ìpínlẹ̀ Ọ̀ṣun, ó tọ̀ lọ. kò gbé ancestor àwọn Arab kò gbé wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun kó wá fi ṣèjọba. ṣe rí Ọlọ́run má jẹ́ kí a bá olórí burúkú ká bá dòwò pọ̀. eléyìí ni àpẹẹrẹ wípé Islam ò lè ṣe kankan fún wa nílẹ̀ Yorùbá. we are just deceiving ourselves. torí pé àpẹẹrẹ wípé Islam ò ní nǹkan kan tí yóò ṣe fún wa, Islam ò ní ẹbọ kankan tí yóò rú tàbí ti pèsè tí yóò ṣe fún wa nílẹ̀ Yorùbá. torí tó bá rí bẹ́ẹ̀ mo jókòó mo wò pé kí ló dé? kò yẹ kí à ń bọ̀ mọ́ wọlé, torí pé wọ́n àdúrà tẹ́rí tí wọ́n ṣe tí wọ́n ta tẹ́tí yẹn, wọ́n ná owó sí àdúrà yẹn, wọ́n ná owó sí àdúrà tẹ́wọ̀n yẹn, torí pé àwọn tí wọ́n kí odidi Kùránì bẹ́ẹ̀ ní òkèrè bẹ́ẹ̀ ni wọ́n á pa àgbò tàbí pẹran àdúrà tí wọ́n ṣe yẹn. ṣé Allah wọn ò wá gbọ́ etí ò gbọ́ àdúrà wọn ni? ṣé Allah wọn ò mọ̀ wípé ipò ńlá ni wọ́n ń wá kó lè gbọ́ àdúrà wọn? ó tọ̀ àwọn mufti ìlú wo lọ, ó rò pé àwọn gangan ni wọ́n lè ṣe é, ó rò pé àdó àwọn àáfàá yìí, ó rò pé àwọn ni wọ́n lè ṣe fún òun tóun fi lè rí ìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. kò mọ̀ pé àwọn àáfàá yìí ò bùtù bẹ́tẹ̀ askan lásán, empty barrel, empty. especially ẹni tó bá ti jẹ́ fẹ́ ṣe ìjọba nílẹ̀ Yorùbá tó bá ti lè tọ́ mufti ìlú wo lọ, ayé ń tàn ti bàjẹ́. ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ní Ògùn, l'Ékìtì, nílẹ̀ Yorùbá generally, tó bá ti lè lọ bá mufti ìlú wo bọwọ́, tó bá mufti ìlú wo ya píkṣọ̀ papọ̀, tó gbàgbọ́ nínú mufti ìlú wo àti àwọn tí wọ́n ń tẹ̀lé ká, onítọ̀hún ti lulẹ̀. ìtumọ̀ àpẹẹrẹ tí wọ́n fi hàn án bọ̀ nìyẹn. nítorí pé Allah wọn ò ní agbára kankan láti lè gbà wọ́n. wọ́n wà ní Mákà, ẹni yìí wà Mákà Mẹ́dínà tó ń sọ pé Ọlọ́run jẹ́ ká bọ́ wọlé o, jẹ́ ká bọ́ wọlé o, jẹ́ ká bọ́ wọlé o. ṣé bẹ́ẹ̀ ni mímọ́ ni? ó sì wà ní ilẹ̀ mímọ́. kí ló dé tí Allah ò gbọ́ àdúrà ẹ̀ fún mímọ́? kí ló dé tí gbogbo Quran tẹ ké gbogbo ẹ̀ igbá wo kí ló dé tó wá waste? kí ló dé tí owó tẹ ná kí ló dé tó waste?
lórí tí gbogbo the military aspect, the governors, about 12 governors, about 13 kí la ti ń pè 13 DPO, despite their presence in Osun State, Adeleke still win torí pé ó gba àṣẹ níbi tí àṣẹ ti wá. Ọọ̀ni fi nǹkan banú bá sọ̀rọ̀, Ọọ̀ni fi nǹkan banú ṣe àdúrà fún, Ọọ̀ni fi nǹkan banú wúre fún. Mi ò sọ pé fi nǹkan banú physically o, torí pé orí àwọn àṣẹ ni. Nítorí pé àṣẹ olúfẹ́ ọjọ́ sí ó ti padà sí ẹnu wọn. Ohun tí wọ́n bá dẹ̀ sọ báyìí, àṣẹ gùn. Torí pé ilẹ̀ Yorùbá ni wá, àwọn ancestors wa ti dìde. Kíni kò yí àwọn àfáà yìí o pé Islam máa padà parẹ́ ilẹ̀ Yorùbá o, tí yóò parẹ́ pátápátá. Tó jẹ́ pé tí wọ́n bá wá wo population religion, wọ́n máa rí population àwa oníṣẹ̀ṣe as largest population, because àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sìn, àwọn tí wọ́n ń dìde ẹ̀ẹ̀kan tí ẹ gbéra lẹ̀ pé kí ni tó ń gbénu wọn tí wọ́n fi dìde, ta ló kó sí wọn nínú tí wọ́n fi dìde? Àwọn ancestor ló kó sí wọn nínú tí wọ́n fi dìde. Nítorí pé ẹ̀yin gbọ́ ìkìlọ̀, ẹ kọ etí kún sí, ẹ rò pé kò ṣiṣẹ́ ni. Mo sọ nínú the other film pé arákùnrin kan wà ní ọjọ́ sí tó jẹ́ mùsùlùmí tí ó dẹ̀ sọ jáde ní gbangba wípé òun rí bàbá kan tí bàbá òun sọ fún wípé ọwọ́ ọmọ mi dákun jọ̀ọ́ mo fẹ́ rán ọ níṣẹ́ sáwọn ọmọ Yorùbá. Òun sì ní bàbá, iṣẹ́ tẹ́ fẹ́ rán òun yìí òun lè bá yín jẹ. Sọ fún wọn wípé ogun ń bọ̀ ṣùgbọ́n èmi ṣetán láti gbèjà wọn jà. Ó wá ń béèrè pé tán bá bí òun léèrè pé ta ni, ó ní kó ń sọ wípé òun Ọ̀rànmíyàn ni, àbí bóyá Ọ̀rúnmìlà àbí ṣá, àbí ṣé Ọ̀rúnmìlà, gbogbo sọ pé òun Ọ̀rúnmìlà ni. Tó túmọ̀ sí pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ti dìde. Ojú towó, ojú ti Quran, ojú ti Mákà. Kò ṣẹlẹ̀ rí o, ó yẹ kẹ́ lọ ṣe à ń bọ̀, ẹ lọ gba owó yín padà lọ́wọ́ àwọn àfáà yẹn o. Wọ́n ti múlẹ̀, wọ́n pè múlẹ̀ torí pé kò wọlé rárá. Wọ́n gbowó lọ́wọ́ yín, wọ́n kàn fowó yín lọ jẹun lásán ni, wọ́n gbẹran, wọ́n pín ẹran lásán ni. Ẹlẹ́tẹ̀ẹ̀dẹ̀ ẹ̀ràn Mẹ́kà náà ó kàn lọ Mẹ́kà lásán ni, kò sí ẹ̀kan àdúrà ẹ̀ ò gbà rárá tọ̀. Mo dẹ̀ mọ̀ pé sure pé kì í ṣe òun nìkan ni wọ́n máa ní kó lọ sí Mẹ́kà kó lọ máa gbàdúrà. Àdúrà Mẹ́kà ò lè gbà ńlẹ̀ Yorùbá rárá tọ̀. Àpẹẹrẹ kan nìyẹn wípé ilẹ̀ Yorùbá ò kìí ṣe fún ilẹ̀ Mùsùlùmí. Ilẹ̀ Yorùbá kò kìí ṣe fún ilẹ̀ Mùsùlùmí, kò kìí ṣe fún ilẹ̀ Allah, ilẹ̀ Odùduwà, ilẹ̀ Ọ̀rànmíyàn, Ọbàtálá, Ṣàngó, Ọ̀ṣun, Ọya, Ògún, Èṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ilẹ̀ Oòduà. Eléyìí ẹ̀kọ́ ńlá ni fún ẹnikẹ́ni tó bá fẹ́ gun orí ipò àléfà ní ilẹ̀ Yorùbá, kí onítàn kóró lẹ́ẹ̀mejì wípé ṣé ẹ̀sìn àtọ̀húnrìnwá òun lòun fẹ́ tẹ̀lé ni, àbí òun fẹ́ ṣe ohun tí àwọn alálẹ̀ tí wọ́n ń fẹ́. Eléyìí ò disturb oníkálukú pẹ̀lú ẹ̀sìn ẹ̀. Tó bá jẹ́ Mùsùlùmí, ṣe ẹ̀sìn ẹ̀. Tó bá jẹ́ Christian, ṣe ẹ̀sìn ẹ̀. Ṣùgbọ́n gbà wípé tó bá fẹ́ ṣe ìjọba lórí àwọn ará ìlú, o gbọ́dọ̀ gbà pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni ẹ̀sìn tó ń sìn. O ò sì gbọ́dọ̀ gbé kan lérí jù kan lọ. Adeleke Muslim ni now. Adeleke Muslim ni. Kí ló dé tí o ṣe máa tọ̀ àwọn àáfàá yẹn lọ? Mìíràn ní fídíò kan náà tó yẹ pé ó wà ní mosque, wọ́n ń ṣàdúrà fún, fine, is okay. Àwọn àáfàá kan náà kóra wọn jọ pé ajá ṣàdúrà fún yín. Ṣùgbọ́n Adeleke ò ní gbàgbọ́ nú àdúrà yẹn, kò ní gbàgbọ́ nú Allah. Kí ló ṣe? Ó kọrí sí Ilé Ifẹ̀, ó lọ gbàdúrà, ó tẹ́rí sí ìwúre. Then kí wá ló wá ṣe sí i? Ó wá nígbàgbọ́ nínú àwọn ará ìlú. Nínú àwọn ará ìlú tí Adeleke nígbàgbọ́ nínú wọn, Mùsùlùmí wà ń bẹ̀, Christian wà ń bẹ̀, oníṣẹ̀ṣe wà ń bẹ̀, nítorí pé iṣẹ́ tó ṣe, iṣẹ́ tí gbogbo wọn máa jọ jẹ àǹfààní ni. Ọ̀nà tó ṣe, ọ̀nà tí Mùsùlùmí, ọ̀nà tí Christian, ọ̀nà tó oníṣẹ̀ṣe máa jọ jẹ àǹfààní ni. It doesn't base his own governance or whatever on a single religion. Bí àwọn dà pé no, wá láti gbé kí sẹ́ríà lẹ̀ wá ní a máa ṣe sẹ́ríà lọ ní Mùsùlùmí, àwọn Christian ò lẹ́nu, oníṣẹ̀ṣe ò lẹ́nu. No, ó carry everybody along. Ó wá fi judgment lẹ̀ fún wọn kí wọ́n ṣe.
kò pínwó Mélòó náà máa ó Mélòó náà ò náwó ṣùgbọ́n torí owó tó ń bá ná pátì ló máa gbé lọ ṣùgbọ́n ó fi judgement yẹn lẹ̀ fún àwọn ará ìlú wọn àwọ fáwọn ará ìlú wọn fáwọn ará ìlú lówó ṣùgbọ́n wọn pé tóun ti ṣe sílùú àti pàṣẹ tóun ti ṣe sílùú ó yẹ kí òun lè rí reward rere tó ń ṣe ó dẹ̀ rí èyí tí wọ́n ń pè lóṣèlú nìyẹn ire o ara àánú gbà.